Hmm. Ó mà ṣe o. Ó mà ṣe lára ọmọ Àwórì. Ẹ̀gbìnrin ọ̀tẹ̀ bá a ti ń pàkan nìkan rú. À ń jèkuru kó tán. Bẹ́ẹ̀ lẹ tún gbọ́n owó ẹ̀ sáwo kí ló dé. Ẹ̀yin bàbá mi mọ̀nìmọ̀nì, ẹ̀yin bàbá mi mọ̀yànmọ̀yàn nínú ilé, mo kí yín o. Mo ní a kú dédé wòyí ojúmọ́ ire o. Ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀, ojúmọ́ àlàáfíà. Ojúmọ́ ìfọ̀kànbalẹ̀, ojúmọ́ ìṣelógo, ojúmọ́ ìṣerere. Fún gbogbo ọmọ Àwórì pátápátá nínú ilé yìí. Èmi ọmọ kan ṣo bíi 100 yìí náà ni. Ọmọ tó tún adé ṣe. Bẹ́ẹ̀ ni. Ọmọ tó wá láti tún adé ṣe. Ọmọ tó wá láti túnlé Àwórì tò. Láti jẹ́ pé kíkí ni ká lè di ẹyọ kan ṣo. Bá a ṣe ń pera wa, bó tẹ̀ pé irọ́ ti ẹ̀ ni, òun ṣoláwà, irọ́ ló bá dé. Kí ló dé? Ẹ̀gbìnrin ọ̀tẹ̀ yóò lè gbé wa débì kankan. Kò lè gbé wa débì kankan. Bá mi mọ̀nìmọ̀nì, ẹ̀yin bá mi mọ̀yànmọ̀yàn nínú ilé Kábíyèsí o. Mo fẹ́ yòwe kékeré ni. Béèyàn bá ní ìkà méjì, wọ́n ní àfikànṣe rẹ̀. Ní nǹkan tèmi rí lọ́wọ́lọ́wọ́ nínú Ọlọ́fin Àwórì descendant. Ìkà ẹyọ kan ṣo kọ́ o. Ẹni tó ní ìkà méjì ti fẹ́ méjèèjì ṣe rẹ̀ o. Mo dẹ̀ mọ̀ wípé Kábíyèsí ọlọ́tà tìlú Ọ̀tà, Ọba Kàbírù Adéyẹmí Lanlẹ́gẹ́, mo mọ̀ pé wọn ò lè mọ̀ sí pósítà tẹ́yìn kan tẹ́ lọ ṣe yìí. Mo dá mi lójú ni pé wọn ò mọ̀ sí. Torí ìdí tí mo sọ pé wọn ò lè mọ̀ sí leléyìí o. Gbogbo ẹ̀yin àgbà tẹ́ wà nínú ilé, ẹ̀yin olóye, kẹ́ bá mi fetí gbéyàwó ọ̀rọ̀ yìí. Candidi wọ́n ní wọ́n fẹ́ wá ṣe Àwórì Day níṣẹ̀rí. Ní ilé bàbá mi bó ṣe máa ń gùn mí nìyẹn, má bínú. Ní London. Wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ l'Amẹ́ríkà. Tó dẹ̀ jẹ́ pé Kábíyèsí ọlọ́tà tìlú Ọ̀tà, àbẹ́yìn ò mọ̀ pé àwọn ni patron wọn ni. Ó ṣe wá jẹ́ pé ní December ọdún yìí kan náà, oṣù kan síra wọn, lẹ́yìn tí wọ́n sọ pé ètò fẹ́ lọ ṣe picnic ní the same London náà. Àbá kí ló dé? Kí ló dé? Eléyìí ò dá o. Patron. Èyí tó fi ṣe live patron. Ká tẹ̀ sọ pé wọn ti ẹ̀ mọ̀ sí nígbà tán lọ ṣe pósítà yìí jáde. Wọ́n ṣàdẹ̀ sọ fún yín, wọ́n ṣàdẹ̀ gbé fún yín, á dẹ̀ fi hàn yín, ẹ dẹ̀ máa approve ẹ̀. Ẹ dẹ̀ wo déètì tó wà ń bẹ àbí oṣù lẹ̀ wò síra wọn. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ dẹ̀ wà nínú ilé, mo mọ̀ pé ẹ̀ ní sọ nǹkan kan. Ẹ máa sọ di ọ̀rọ̀ hùnhùn yìí náà ni. Ẹ kàn máa wò lábẹ́lẹ̀, ẹ máa kà lábẹ́lẹ̀. Ọlọ́run ọba ò ní pohùn mágogo tèmi lẹ́nu. Ibi tó tọ̀rọ̀ bá wà, ẹ lè sọ. Ó mà ṣe o. Màkànmàkàn lóye kàn. Màkànmàkàn òun lóye kàn. Oyè tó kára àwò, bó pẹ́ títí àkàrà ẹ̀dẹ̀. Ikú peléwúrẹ́ lọ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ẹ má wọrí.
tẹlẹ́dìyẹ ń bọ̀. Torí mi ò rí irú nǹkan báyìí rí. I see it as an act of wickedness. Fún ẹ̀yin tẹ́ lọ ṣe tẹ́ lọ ẹ̀yin ìgbìmọ̀ tẹ́ kóra yín jọ sínú pósítà ń bẹ̀ yẹn. And I'm trying all my possible best to embrace everybody. Bí mo ṣe ń pa àwọn ẹbí mi náà lé, tí mo pọ́n bàbá mi Àdìmúlà Ọlọ́fin, olórí gbogbo Àwórì pátápátá nílé Àwórì káfàtà. Àfiyèsí bàbá mi. Ọmọ Ọlọ́fin Àṣọlẹ̀ṣà. Ajayi ọba lọ. Kò ní wọ́n. Lẹ́nìkan nínú yín náà ló fò fẹ̀rẹ̀ nìyẹn ló ní ọ̀rọ̀ tí mò ń sọ. Ó ń bí òun nínú. Èmi ṣòro pé bóyá ó máa ti torí ẹ̀ máa bẹ́ sínú ọ̀sà ni. Ṣé torí ẹ̀ lẹ ṣe wá lọ gbélé ìjáde? Àwọn tìlú mi ń bínú fún mi ní iná sẹ́ndí pósítà sí mi pé a jọ ń lọ sí London o, Candide o, wọ́n ti ń bọ̀ wá ṣe ní London o, kìnìkan wa máa jọ lọ àti táwa ti ń múra sílẹ̀ láì mọ̀ pé ẹ̀yin ọ̀tọ̀tà náà ẹ̀ tún ti máa lọ gbé tí yín náà jáde pé ẹ̀yin náà tún fẹ́ ṣe picnic. Kò da ìwà ìkàlélẹ̀ yìí. Ìwà ìkàlélẹ̀ yìí ẹ̀yin dẹ̀ ní patron wọn. Mo dẹ̀ mọ gbogbo nǹkan tí kìíní yìí máa já sí o. Bàbá, mo mọ gbogbo nǹkan tó wà díẹ̀ ṣùgbọ́n alágbára máa rọra ilẹ̀ máa ń yọ ọ. Ẹ fẹ́ fọwọ́ ọlá gbá àwọn ọmọ yìí lójú. Wọ́n dẹ̀ ń wò yín, wọ́n dẹ̀ ń pè yín ní bàbá. Wọ́n dẹ̀ pè yín ní bàbá. Ẹ̀yin ni patron wọn, life patron wọn. Ṣé kán lè mọ̀ pé London lẹ̀ ń gbé, kán lè mọ̀ pé mo yàn ń bẹ̀. Ẹ fẹ́ fi gádà owó náà ni, ẹ fẹ́ fi gba something náà ni, amọ̀rú ẹ̀ ṣe. Gbogbo àjọ gbé diaspora ni. Ẹ̀dẹ̀ tó fi ṣe àwọn dem lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti lẹ́gbẹ̀ẹ́ òsì. Ẹ ká fọwọ́ bò yẹn jẹ. Ká má sọ gbogbo ẹ̀ jáde. Kò dá ṣá o. Ohun tó tìyàn lójú ju olè lọ, ó wà. Èmi ò ní kẹ́ má jáde kẹ́ má tún bẹ̀rẹ̀ sí ní búya yín o. Èmi ò ní kẹ́ má jáde kẹ́ má tún bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ fẹ́ máa pe àwọn sàwáwù mi lóríṣiríṣi orúkọ nínú ilé. Ṣùgbọ́n alálẹ̀, adẹ́dàá ṣẹ̀dá Ọlọ́run ọba tó wà lókè, tí gbogbo wa tá à ń jí tá à ń júbà fún lójoojúmọ́, ó mọ̀ wípé kílẹ̀ Àwórì kó lè tùbà kó lè túṣẹ́ kí gbogbo wa ká lè ṣe ẹyọ kan ṣo. Òun ni gbogbo nǹkan tí mò ń ṣe. Ṣùgbọ́n ẹ̀yin kan ṣá kọ̀ wà ṣá. Ẹ kàn joyè eru sí dáṣá. Kò dá o. Kò dá o. Tó bá tiẹ̀ ní pé kéèyàn lọ tọwọ́ bọná, gbogbo ìgbà náà kọ́ lèèyàn máa ń tọwọ́ bọ̀ o. Tí bá ní kí n bẹ̀rẹ̀ sí ní dárúkọ sìn, ẹ lè ní mo bẹ̀rẹ̀ sí ní bu yín. Ẹ lè ní mò ń dárúkọ yín lórí nǹkan kan ṣùgbọ́n kó máa rókè láyà oníkálukú. Ẹnìkan tí mo bá lẹ́jọ́ òun ni bàbá ọlọ́tà. Èmi sọ pé ẹ mọ̀ sí o. Mo fi yẹn pọ́n yín lé pé ẹ mọ̀ sí. Ṣùgbọ́n bàbá, wọn lè gbé nǹkan jáde kó má gbà wájú yín kọjá. Kò dá o. Patron, ogun má dẹ̀ já o. Ìbòsí o. Ìbòsí o. Ogun má já o. Wàhálà má dẹ̀ ti gbébọn kẹ. Patron, àwọn ọmọ yín fẹ́ ṣe nǹkan ní September. Ẹ̀yin wá lọ gbé tí sí August láti fi sabotage nǹkan tí wọ́n fẹ́ ṣe. Àbí ta lẹ́yìn máa, àwọn wo lẹ́bẹ̀ẹ́ pè síbi tẹ́ ṣe ti ní August. Ṣáwọn yẹn náà ló tún máa, àwọn yẹn tún máa gbé, wọ́n tún máa gbéra láti America, wọ́n tún máa sọ pé àwọn tún fẹ́ wá ṣe, àwọn tún máa pe the same people. Tó dẹ̀ pé èyí ló dẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀ pé àwọn èèyàn wọ̀nyí kẹ́ ẹ fi sọ pé ibi tẹ́ ẹ jẹ grand patron. Èèyàn máa ń ṣe nǹkan tó máa ń níyì ni. Iyì ìbàtẹ̀ tó dé kàǹkàǹkà. Kẹ́ ẹ má kìtara bọ nǹkan tẹ́ ẹ ṣe ìtorí nǹkan tẹ́ ẹ ṣe yìí. Nǹkan tara tẹ̀m̀bẹ̀lẹ̀kún lásán ni. Èmi ọmọ Tádé ṣe náà ni. Ọmọ kan bíi 1 million. Ọmọ tó na ọmọ pa, ọmọ tó na ọmọ ṣubú, ọmọ tó máa ń ronú délẹ̀, tó máa ń ronú jinlẹ̀ kó tó hùwà kó tó sọ̀rọ̀.
kò dẹ̀ sí nǹkan tí mo sọ tí ẹnìkan máa sọ pé nǹkan tí mo sọ kò dáa àbí kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ẹ mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni mò ń bá yín sọ. Òótọ́ ọ̀rọ̀ kẹ̀dẹ̀rẹ́ ọmọ ìyá àsọkúsọ ni. Ṣùgbọ́n alágbára máa rọra, ilẹ̀ ń yọ̀ o. Mo tó tán, mo tó tán, mo mọ̀ tán, mo mọ̀ tán. Ọlọ́run sì fún wa lóore ọ̀fẹ́ àti jí ni. Tá a bá sùn tá a bá jí mọ́ ńkọ́ kí lẹ fẹ́ lọ fi jíròrò fọlẹ́dàá yín. Kò mà sí nǹkan tó máa ń jọba lọ́run. Kò mà sí nǹkan tó máa ń jẹ́ ìjòyè lọ́run. A máa ń kọrin kan nísẹ̀lẹ̀. A ní gbogbo wa ni yóò dúró níwájú Olúwa, àtèwe àti àgbà a ó sì rojọ́ wa. A tún máa ń kọ̀kan báyà ní kí ló wí torí Christian ni yín bó dẹ̀ pé Muslim náà ni. Kí lẹ ó sọ? Kí lẹ ó wí? Kí lẹ ó sọ? Ẹ̀yin ọba aládé tá à ń pè ní bàbá, kí lẹ ó sọ? Gbàtẹ̀lédùmarè bá pè yín o, pé kẹ́ gbádé sílẹ̀ kẹ́ má bọ̀, kẹ́ wá ṣírò iṣẹ́ ọwọ́ yín. Kí lẹ ó wí? Arákùnrin gbogbo ẹ̀yin ìjòyè, kí lẹ ó wí? Ẹ̀yin ọmọ tẹ̀tẹ̀lé Kábíyèsí, gbogbo ẹ̀yin ìyá tẹ̀tẹ̀lé wọn lẹ́yìn o. Gbàtẹ̀lédùmarè bá pè wá o, pé ká ṣíwọ́ ká má bọ̀, ká wá ṣírò iṣẹ́ ọwọ́ wa. Gbogbo oníkálukú ló máa ṣírò, ló máa jẹ́ṣẹ́ ọwọ́ ẹ̀. Ẹni ká jẹ́ kí ìyẹn kọ́kọ́ dọ̀run ná. Ẹlòmíì á jìyà láyé yìí, á jẹ́ àmúmi sí i. Èmi ọmọ kan ṣe yìí náà ní bíi 1 mílíọ̀nù Ọmọ́tádé ṣe. Bẹ́ẹ̀ ni Ọmọ́tádé ṣe, ọmọ tó na ọmọ pa. Ọmọ́tádé ṣe fún ṣayọ̀. Ọmọ Sábìtù Ajílára ẹran òjèwé olóbùtú jẹ láti ṣẹrẹ ọlọ́fin mọ́lẹ̀ ọmọ sóbà láàlá gbélégbòye ògbóye gbọ́lá èmi lọ́mọ ọba lérìgì gbẹ̀dú. Ọmọ onílù kan gẹ́dẹ́gẹ́dẹ́ onílù kan gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹlẹ́rú kì í jó ọlọ́mọ nìkan ló ń jó. Ẹ kìlọ̀ fún agbálẹ̀ lákà kó má fọwọ́ gbáràwé kó rántí pé ibẹ̀ lọ́ka ti ń kọ́ ọmọ wẹrẹ́ jẹ. Ẹ jẹ́ ká ṣọ́ra o. Ẹ̀yin ọba aládé ẹ ṣọ́ra o. Ẹ̀yin bàbá patron, ẹ̀yin tí gbogbo èèyàn tí wọ́n ń wò yìí tó ń pè yín ní bàbá. Ẹ̀yin ìyálájì, ẹ̀yin ìyálọ́jà, ẹ kìlọ̀ fáwọn ọba yín, ẹ bá wọn sọ èyí tó ń jó òótọ́ ọ̀rọ̀. Ẹ̀yin erelú ìlú, ẹ̀yin àbíbáwo gbogbo yín ṣá tẹ́ wà nínú pálásì, tẹ́ bá wọn jẹ, tẹ́ bá wọn mu, ẹ sọ fún, ẹ bá wọn sọ ìjó tó ń jó òótọ́ ọ̀rọ̀. Èèyàn máa ń jẹ́ kí ìlú túbà kó tùṣẹ́ ni. Èèyàn gbọ́dọ̀ máa fọwọ́ lágbáyàn lójú. Èní ní ọjọ́ kẹfà, ní lọ́jọ́ kẹfà oṣù karùn-ún ọdún 2025. Ojúmọ́ ire ló mẹ́mi Ọmọ́tádé ṣe ń bí léni o. Ẹni bá ní kí n má lọ ni mi ò ní dé bá láṣẹ Ìdùmarè. Ẹnìkan ipò òun má gogo lẹ́nu. Mo sọ tèmi náà o. Alálẹ̀ Àwórì á dáa fún gbogbo wa o. Ẹni tó nílẹ̀ tí gbogbo wa ń tẹ̀ yìí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tọmọ èèyàn pè lálápòkà á bèrè lọ́wọ́ oníkálukú mọ̀nà kàì. Háín gẹ́gẹ́rẹ́gẹ́. Ó ga o.